lẹ́tà tọ́lọ̀ fún wọn ibi tọ́lọ̀ ti ní kí wọ́n fi jíṣẹ́ lò wọ́n sì wá fi ti jíṣẹ́ báyìí gbogbo ayé náà sì kà á inú gbogbo ayé sì dùn. Bàbá wa lọ́la wa mẹ̀mọ́ dábà sẹ́ńtì mùsùlùmí inú wọn dùn lẹ́nu wípé bàbá náà mọ tí wọ́n fẹ́ sọ mọ́ ẹ̀rí kọ́rọ̀ bàbá pọ̀ alihamudu lila òun ló pọ̀ nínú ọ̀rọ̀ bàbá láàárọ̀ yìí. Bàbá wa pa wá láṣẹ pé ká tó pọ̀ níwájú wa wọ́n láwọn fẹ́ ká lọ kí àwọn tí wọ́n máa jẹ́ kábínẹ́ẹ̀tì lábẹ́ bàbá àmọ́bà àgbàgbò lọ́rin tí wọ́n máa jẹ́ ọmọ fún bàbá tí wọ́n máa jẹ́ kábínẹ́ẹ̀tì lábẹ́ bàbá wa ìmọ̀ọ́mọ́ àgbà gbogbo Kwara. Bàbá wa mọ́lẹ̀bí ò máa ń dúró mọ̀. Wọ́n wá ní láàárọ̀ yìí ká tó délé bàbá bàálù Ìlọrin àti fáárà rẹ̀ láàárọ̀ yìí àti dábàá bàbá wa ìmọ̀mọ́ àgbà nímọ̀lẹ́ àti débẹ̀ a sì gbẹ́bẹ̀ dáadáa. Bàbá wa ṣe tábì yìí ibi tá a gbéra tá a máa lọ. A lọ sọ́dọ̀ bàbá wa Àjàdí tọ́lọ́ta nábì mufti gèrí láàárọ̀ yìí bí aago kan lálẹ́ àná ní bàbá wa the first. Oyè tẹ́lẹ̀ kò jẹ́rú rẹ̀ rí. Ipò ààyè fọ́mà lọ́rin ìkó tẹ́lẹ̀ rí. Ìmáàmù gbogbo Nàìjíríà. Wọ́n sọ báyìí wípé àádọ́dọ̀ olóríkì bàbá wa Málàmí ò bá ń dúró mà. Àjàdí di méjì olódodo. Àjàdí ṣe kíni? Àwọn di méjì olódodo. Àjàdí ò bá ń dúró mà. Àjàdí bàbá mú títí. Àjàdí mufti gèrí. Wọ́n ní yóò máa dá fún Bàndómà lọ. Lálẹ́ àná náà wọ́n sì gbọ́. Wọ́n sì mísì fúláìtì. Wọ́n làwọn sì máa bá ojú ọ̀nà bọ̀. Kí gbogbo tẹ́ ẹ bá ṣe yìí, èmi ní ìṣáájú nǹkan mi nì. Wọ́n ní bàbá wa wọ́n lè Bàndómà ní àwọn kọ́ làwọn ní nǹkan yìí o. Bàbá mufti ẹ̀yin lẹ́dí o. Ló jẹ́ kí bàbá ò bá ń dúró ojú ń ta sí pé ìgbà tí mufti bá tó dé ìgbà náà látò wọlé. Ká tó wá rí àṣẹ látọ̀dọ̀ bàbá mufti. Ká tó wá rí àṣẹ látọ̀dọ̀ bàbá wa mufti gèrí ọgbà àbá límì. Ipe wọ́n yà ní ìbádọ́rà. Ọmọ àwọn èèyàn tẹ́ ẹlẹ́ẹ̀dájú torí tèmi. Nísìnyí báyìí ẹ máa sọ fún wọn ẹ máa wọnú ilé àfáà límì lọ èmi náà bá yín bẹ̀. Ó já wọlé nù. Ẹni tó wá torí wọn wá láti kìlómítàsì tó pọ̀ pé kó bá lè dá fọ́mọ Bàndómà. Bàbá ìmọ̀mọ́ àgbà kò ní. Bàbá wa ìmọ̀mọ́ àgbà kò ní. Kò sọ̀rọ̀ lórí mi. Tí ọba mi parí rẹ̀ pé bá a ti fẹ́ ṣe é rì. Wọ́n sọ sórí afẹ́fẹ́ wọ́n ní Bàṣírù lọ. Bàṣírù dáadáa.
wọ̀ sódà oríṣiríṣi ìbáraat òun làwọn yẹn ti gbé wá lẹ́yìn pé Bàṣírù lọ Bàṣírù dé àmọ́ ìbára àti Darul Kitab òun náà ní kíni ẹnìkan gbọ́ pé wàlá ní Bàṣír wọ́tà wàlá ní Bàṣír ìbára pẹ̀lú. wọ́n sọ pé àbà mímbaru Ìlọrin illa an takuna maqaman lil bishar. ẹnìkan ní mímbàrí ẹni àṣetò rẹ̀ fún òun náà ní kúrò tàwọn máa jẹ́ Bàṣírù lọ́pọ̀ nílọ gbogbo ẹni tí ìyàwó yín lóyún Bàṣírù ni ẹ máa ṣe. lọ́wọ́lọ́wọ́ báyìí Bàṣírù ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mímbàrí Ìlọrin ìdàbí pé kò fẹ́ gbọ́ kankan kò fẹ́ rí ẹ̀jẹ̀ kankan lára rẹ̀ àfi kó bá rí Bàṣírù. sàlámù bàbá wa ìnáwó àgbà nínú ilé ńlá ní ààyè ńlá káwọn ẹni ńlá palẹ̀ máa rẹ̀ tó ṣètò rẹ̀ báyìí. bàbá àmọ́mọ́ àgbà bàbá wa ìmọ̀mọ́ àgbà bàbá wa Málàmí Ugandoma wọ́n ní ẹgbẹ́jọ́ dàrú abẹ́ ìmọ̀mọ́ àgbà làwọn wà ó. Ṣé ìgbókù kẹ̀dáadáa? Tí wọ́n máa ń tò ní Ìlọrin, wọ́n níbẹ̀ náà ló wà kó dàrú. Májèmí ló yí padà. Ibi bákan àbí bákan, bàbá àmọ́ máa gbà. Àwọn ṣe ṣéwù mẹ́ta kó tẹ̀lé bẹ́ẹ̀. A lọ sọ́dọ̀ bàbá wa Àjàdí Bello pàdé lọ́dọ̀ bàbá wa Mufti Geri ọmọ gbọ́dọ̀ ń lò ó ẹ̀ ṣiṣẹ́ wù. Gbogbo yẹn ju wa tá a wá bì láti tẹ̀lé bàbá Málàmí Ugandoma láti lọ dúpẹ́ pé ẹ ṣe é fa. Gbogbo ẹni tó bá fẹ́ràn bàbá wa Málàmí Ugandoma wọ́n ní yóò dùn bá wọn kájọ débẹ̀. Náà bàbá wa lọ sọ́dọ̀ àwọn àbá àtọ́kù. Àjàbẹ̀ gbọ́ á ṣètò lẹ́yìn rẹ̀. Á débẹ̀. Náà bá sí bàbá wa Málàmí Ugandoma. Ẹni bá lọ rí lẹ́gbẹ̀ẹ́ wọn. Tọ́lọ̀ ṣètò rẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú wọn. Òun náà ní ta ni? Bàbá wa Sheikh Abdul Kadiri Oníkan nínú ètò ìlú yìí ẹ bá ti ní kò sí ti gbé Oníkan ètò yẹyẹ o bàbá Ìfúlání kí mo sọ fún yín ètò náà tí ì ṣèkiri ètò yẹyẹ ọ̀tọ̀ àwọn Ìfúlání Sabilu Najat. Nítorí bàbá wa Málàmí Ugandoma ife àlùfáà wa Ọlárẹ̀wájú Al-Fulani Sabilu Najat ife ẹ wá lọ bá kí ẹni Ọlọ́run fi sẹ́lẹ̀ rẹ̀ rán. Àárọ̀ yìí náà ni wọ́n kú lẹ́kọ̀ọ́ ipe kì í sẹ́ẹ̀rẹ́ ìṣẹ́jú méjì báyìí wọ́n ṣàdúrà ní ìṣẹ́jú méjì láti bẹ̀rẹ̀ sí kọ́lọ́mítà máa ń lọ ní ìṣẹ́jú méjì. صلوا على النبي الكريم صلوا على النبي الكريم. Gbogbo àwa tí a ń jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin ìdákùn gbogbo wa lórúkọ Ọlọ́run gbogbo ẹja sọ pé alhamdulillah lákòókò náà ọlọ́lọ́wọ́ wa ìlú Ìlọrin. والله يعصمك من الناس لا تخاف لك ولا تخشى ولا حول ولا قوة. Lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún Ọlọ́run tán máa ṣàdúrà fún ọlọ́wọ́ wa ìlú Ìlọrin ẹni àkọ́kọ́ tí àdúrà tọ́ sí ní ìdúgbò yìí síwájú ká tó dọ̀nà bàbá wa ìmọ̀.
وأنه خير خالق لا يقول